Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. Etí tẹ́ ẹ fi ń gbọ́wọ́ mà nídìí. Bákan náà ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà, ẹ ò ní rún gbé sọnù bí èṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá, ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ bó ṣe ń lọ. Ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ bó ṣe ń lọ. Ìbéèrè mi ni pé, ó ṣe jẹ́ pé gbogbo àwọn tó bá dìde fómìnira ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n máa ń fẹ́ kán lẹ́yìn. Gbogbo wọn ló máa ń fẹ́ pa lẹ́nu mọ́ nítorí wípé gbogbo ẹni tó bá ti rí pé ó dìde fún Yorùbá báyìí ni wọ́n máa ń fẹ́ pa lẹ́nu mọ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjẹ́ ẹ gbọ́ gọ́vnà Ọ̀ṣun State ìyẹn gọ́vnà Adémọ́lá Adélékè ó ti bọ́hùn o, ó ti bọ́hùn síta. Ó ní gbogbo ọmọ Yorùbá ẹ gbà mí o, wọ́n ti ń fi ikú lé mi kiri. Ṣé nítorí wípé mo tẹ̀lé ohun tí Yorùbá ń sọ? Bẹ́ẹ̀ ni, bákan náà gbogbo wa dẹ̀kẹ́ la mọ̀ pé ẹni tó bá ti ṣe ti àwa ọmọ Yorùbá, dandan ni ká dúró tì lẹ́yìn, dandan ni ká fọwọ́ tì lẹ́yìn nítorí pé òun gan-an ó ti ní ìfẹ́ ọmọ Yorùbá nìyẹn. Ṣé ẹ wá rí níbi tá a bá dé yìí? A ò nítorí wípé a ò ń ṣe wọ́n Nàìjíríà ká wá lajúlẹ̀ kí wọ́n fi ìyà jẹ gọ́vnà Adélékè. A ò nítorí wípé àwọn òkúkú fẹ́ tì fún wa lómìnira wa ká wá máa wò ó kọ́mọ olóore máa jì sí kòtò. Ìdí òótọ́ ni gómìnà Adélékè wà, ṣùgbọ́n nígbà tó ti rí pé ẹni tí fẹ́ tú wọn fó tán, wọ́n máa ti fẹ́ mú balẹ̀ o. Ó ti láhùn síta, ó ti bọ́hùn, ó ti ní gbogbo ọmọ Yorùbá ẹ gbà mí o, wọ́n ti ń fi ikú lé mi kiri. Tí ẹ ò bá gbàgbé, níbi nǹkan bí oṣù mélòó sẹ́yìn, gọ́vnà Adélékè ó mú àwọn agbésùmọ̀mí kan. Bẹ́ẹ̀ ni tó dẹ̀ jẹ́ pé wọ́n lọ bí 100 àwọn afẹ̀míṣòfò, àwọn tó jẹ́ wípé iṣẹ́ ìkà ni wọ́n mọ̀ ṣe, ó mú wọn láìpẹ́ yìí. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ará bíi tún ti gbọ̀nà mìíràn lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Ìlógbò? Ṣé ẹ mọ̀ wípé wọ́n tún ti ń ṣiṣẹ́ láabi wọn? Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé Fúlàní tún ti ń lọ gbàjọba bẹ́ẹ̀, wọ́n tún ti ń ṣiṣẹ́ láabi wọn. Tó dẹ̀ jẹ́ pé a ò gbọ́dọ̀ gbà fún wọn láti jẹ́ kí wọ́n dominate gbogbo ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́. A ò gbọ́dọ̀ fún wọn láyè láti jẹ́ kí wọ́n máa darí ilẹ̀ Yorùbá. Ìyẹn la ò ní gbà láéláé, ìyẹn ni ò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Èyí gan ló mú kí gómìnà Adélékè dìde tọpẹ́sẹ̀ alẹ́ yẹn ará bíi ẹ fi orí ilẹ̀ Yorùbá lẹ̀. Ẹ dúró, ó ṣe jẹ́ wípé àwọn wèrè ará bíi wọn ò kí ń fẹ́ rí ẹnìkan tó máa dìde fún Yorùbá bíi kí wọ́n pa á tàbí kí wọ́n ba gbogbo ìrìn àjò ẹ̀rú, òun ló máa ṣe. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnikẹ́ni tó bá ti gàgà dìde báyìí pé ó gbèjà àwọn ọmọ Yorùbá báyìí, àwọn Fúlàní máa ń dìde tán ti rú àwọn èèyàn bẹ́ẹ̀ ni. Ṣé wá rí tẹ́lẹ̀ yìí? A ò ní gbà o kí wọ́n ṣe anything fún gómìnà Adélékè nítorí wípé ó ṣe ohun tí ọmọ Yorùbá fẹ́. Bẹ́ẹ̀ ni, tó bá ti gàgà rí pé bóyá gómìnà kan àbọ̀ ọba kan ni ó ń takò wọn, bóyá ibi tí wọ́n ti àwọn tó ń pààyàn kiri yẹn, bóyá òun ló ń dá wọn lọ́nà àbí tó ń kó wọn, tó ń tú àṣírí gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ lọ watch, before you know it, wọ́n ti dìde, wọ́n ti máa fi ikú lé ẹni yẹn kiri tàbí kó ti dá gbogbo nǹkan rú fún un. Ṣé ẹ wá rí? Tàbí ìlú kan tó ti bá dìde ti Fúlàní, ìyẹn ti ẹ̀kọ́ mọ̀, ìlúkìlú tó bá dìde ti Fúlàní tó bá sọ pé ẹ ní ṣe kọ́kọ́ lórí ilẹ̀ wa mọ́ tí wọ́n lé wọn pa, ẹ lọ wò dáadáa, àwọn Fúlàní máa wá padà retaliate débi pé ìlú yẹn wọ́n máa fi ìlú yẹn làkàlàkà ni. Ìlú yẹn wọ́n máa mì débi pé àwọn ará ìlú gan wá lè fẹ́ sá lọ. Bí àwọn Fúlàní ṣe máa operate, bí wọ́n ṣe máa operate nìyí. Now, òun náà ló tún fẹ́ lò, irú ọgbọ́n òṣìwèrè yẹn náà ló tún fẹ́ lò fún gọ́vnà Adélékè. Bẹ́ẹ̀ ni tó bá ti rí pé gómìnà kan àbí ọba kan ó gàgà sọ̀rọ̀ wípé àní ẹ dẹ́kun tàbí pé ó kó wọn, ó mú wọn, gbogbo ọ̀nà ló máa fi pé àwọn ṣàṣẹ̀ǹkẹ̀, àwọn jẹ́, àwọn pa. Now
ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ṣé ẹ mọ̀ pé àìpẹ́ láìpẹ́ yìí tí gómìnà Adeleke tó mú àwọn bókobòko nílẹ̀ Yorùbá wọ́n bá mọ tí wọ́n dánwò lára ṣàṣìn lẹ́yìn tí gómìnà Ọ̀ṣun state ti kó àwọn bókobòko tọ́wọ́ bí 100 àwọn tó ń rán àwọn wèrè iṣẹ́ àwọn bàbá àṣàlẹ̀ fún wọn wọ́n ti wá dìde o wọ́n ti wá dìde wọ́n ti ní pé kó fi ilẹ̀ kó fi àwọn èèyàn yẹn lẹ̀ ṣùgbọ́n ṣé mọ̀ pé ibi tó bá la ti ń bọ́ ọmọkùnrin bẹ́ẹ̀ ló jẹ́ èyí ló mú kí gómìnà Adeleke sọ pé ẹ wá kò ṣe bí tèmi èmi ò ní fi eléyìí lẹ̀ àwọn eléyìí ti lùdì sófin wọ́n sì gbọ́dọ̀ jẹyàn wọn níṣu ló bá yarí fún wọn ó lóun ò ní fi ilẹ̀ rárá èyí ló wá fagobe láàrin gómìnà àti àwọn Fúlàní ẹ̀yin náà rí nígbà tó ti tú àṣírí àwọn eléyìí tó ti tú àṣírí wọn ṣé wá mọ pábánbárì kò ṣe àwọn yẹn nìkan ni gómìnà Adeleke kò ó kó àwọn kan tó yẹ pé wọ́n máa ń rán níṣẹ́ láti lọ bọ́ǹbù ibì kan wọ́n máa ń rán àwọn èèyàn lọ́ máa ti brainwash àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n lè ní tó bá fẹ̀mí ẹlẹ̀ ládàlá kan ni kíní kan ni wọ́n á ti kó gbó sí i lórí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn lọ́ máa ń kó gbogbo àdó olóró sí lára lọ́ máa ń kó sí lára káàkiri pé kó lọ dún gbàm nínú ibì kan yálà nínú ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí irú àwọn set of people bẹ́ẹ̀ yẹn gómìnà Adeleke tún kó àwọn yẹn ó tún tú àṣírí wọn èyí ló wá jẹ́ kó múnú bí àwọn wèrè Fúlàní pé ó ṣe jẹ́ pé bá a ṣe ń kọ́ sí ẹ lọ́wọ́ ló ń parẹ́ bá a ṣe ń gbé ẹ débẹ̀ ó tún padà sẹ́yìn ṣó land right jù wá lọ ni gómìnà Adeleke jẹ́ kó yé mọ́ ó ní pẹ́ńsù lẹ́ ń lò èmi mo ń lo báírò mi ò ní gbà fún yín ẹ̀wẹ̀ ìyá mi bàbá mi Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún níbikíbi tí ẹ bá wà ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ já ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́yé wa ó ní Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n rí gómìnà Adeleke pa gbogbo Fúlàní ò ní ẹ máa kúkú ọwọ́ ni o pẹ̀lú iná Ọlọ́run ló máa jó gbogbo yó gómìnà Adeleke wọ́n ní ìwọ kò ní kú kíkúkú kan bí kò ṣe yíyẹ bẹ́ẹ̀ ni President Baba Tinubu ìjọba Fúlàní ní nítorí náà gbogbo ohun tí Fúlàní ń ṣe káwa lè sọ pé òun ló ń tẹ́ Baba Tinubu lọ́rùn àwọn alálẹ̀lẹ̀ Yorùbá wọ́n á bí yín o ẹ̀yin àmì bàbá mi ẹ bá mi share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ìyàwó èèyàn lọ́tún lọ́sì ìpè Yorùbá Nation òun nìkan ní ọ̀nà àbáyọ la fi sọ fún yín pé a ó máa bẹ ọ bí ẹni bẹ ṣu ni o atẹ́lẹsẹ̀ yóò máa bẹ náà wò gbogbo ẹni tó bá máa láò ní délé ó máa láò ní débà God bless Yorùbá Nation Ọlọ́run àbùkù orílẹ̀-èdè mi ó dàbọ̀.